Africa Content TV. Wọ́n gbé sí náà. Wọ́n kẹ́lẹ̀ ni. Wọ́n lọ gbẹ́sẹ̀ sí. Ẹ̀dá bí ní 27 2+7 ó jẹ́ 9. Gbogbo 9 máa lọ multiply 9. Ló padà sí fídíò. Hello sir. Ọlọ́run sọ. Bàbá 50. Ọlọ́run sọ. Ìyá Ebeli 101. Ọlọ́run sọ. Mo sọ fún Alẹ́ pé 5. Ẹnu láàdì ní 4. Ẹnu jẹ́ láti sọ pé aláìmọ̀dé 4. Aláìmọ̀dé ní 4. Pé kọ́tù jáde kó ní ẹ̀pọ̀ ọ̀tọ̀ bàbá àdúrà ọkọ̀. Ṣùgbọ́n àwọn ọgbà ó pẹ́ jù pé 5 bá àwọn àpọ̀ lè. Wọ́n ti ń yọjú àgbọ̀mọ̀ látàrọ̀ báyé sọ̀rọ̀ ẹ̀ máa. Ṣùgbọ́n mo ṣàwọ̀ pé ìgbọ́dọ̀ kọ̀ wá kí alápọ̀nlé ní Àgbà. aṣọ Ọmọ Ṣókọ́yà. Wọ́n bẹ́gẹ̀ sí. ìjọ ọ̀lẹ́dẹ̀ ní ẹ̀kọ́ mi lé. Nọ́mbà 1. Ìgbà tí mi Ìgbà tí ìdí ó wà gbọ́ ẹ pè ní ó wà ní. Ọ̀sẹ̀ tó tẹ̀lé ó di ó wà ní. Àlọ́bí ọmọ ilé ní. Ọlọ́run. Nílẹ̀ ìjọba. Agbára lọ ẹjọ́ pẹ̀lú lẹ́nu gbígbó àtàlàfíà. Láyé tó ti ń lọ kìkò ní wálẹ̀. Láyé tó ti ń lọ kìkò ní wálẹ̀. Àtúbọ̀ pẹ̀lú wọn torí èyàn gidi ní alákùnrin ní. Àwọn dúró lọ́tọ̀. Ẹgbẹ́ mo sọ wọ́n ní mo ń bọ̀ ìfàkọ́lọ̀ ṣàdúrà fún ọ̀sẹ̀ tó bá pọ́n ẹ lé ó lẹ́tọ̀ ẹ̀ ń pọ́nmọdé ní ẹ̀ ń pàtà. Kánú wà nílànà máa wà nínú àmì náà gbọ́dọ̀ surprise nítorí ẹ̀ náà wá surprise. Ọmọ Ṣókọ́yà. Ó mà láì. Ẹ fi Fatia lé àjọ lè ṣe ẹgbẹ́. Fatia. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Àgbà. Aráàlú gan wà rẹ̀. Kẹ̀kẹ́ náà wà bẹ̀ ọ́ àwọn ọkùn ẹni àwọn àti ọlọ́wọ́ ẹ̀gùn. Wọ́n ní kọ́ mọ́ sí ilé ẹ̀ṣẹ́ sí. Tí bá ti lè délé, àbẹ́ lọ fèsì àkẹ́sọ lọ́la. Aṣọ Musa lọ gbé Fàdíjà. Olórí wọn rí mú láṣọ rí. Àwọn méjì àyẹ̀lọ́mọ̀ kan bá wọ̀ ẹ̀. Lọ́wọ́jà ó yá. Ájílẹ̀ lọ́la ni àná.